نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an Al-Karim, Suratu Nahl, áyà tí a ti dúró ọ̀nà ni áyà 23, áyà kẹtàléníogún. Áyà yìí náà ni a ó ti máa bẹ̀rẹ̀ insha Allah ta'ala, àbí áyà tó tẹ̀lé. Gbàtí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé òun kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onígbèrágà. Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá jẹ́ onígbèrágà. Ẹni tó rí ó jẹ́, kódà kó jẹ́ àfáà, kódà kó jẹ́ lèmáàmù, tí gbèrágà tó bá ti rò papọ̀ mọ́ ìmọ̀ rẹ̀, la yuhibbuhullah, Ọlọ́run Ọba kò nífẹ̀ẹ́ rẹ̀. Ní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run fi sọ fún wa nínú áyà eléyìí tí a ti dúró lánàá, tí Ọlọ́run Ọba sọ wípé a'udhu billahi minash shaitanir rajim, innahu la yuhibbul mustakbirin. Dájúdájú Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ìgbéraga. Áyà tí a ti dúró yìí, ìbáṣepọ̀ tó mọ́yán lérí ó ń bẹ láàrin áyà yìí àti áyà tí a ti bẹ̀rẹ̀ lónìí. Ìbáṣepọ̀ tí ó ń bẹ ń bẹ ó náà ni wípé min athari at-takabbur al-qawlu bila ilm. Nínú àmì ìgbéraga ó náà ni kéèyàn máa sọ̀rọ̀ lérí àìmọ̀kan. Àwọn èèyàn ń bẹ lónìí àti sọ wípé la adìrì, mi ò mọ̀, ó ṣòro fún wọn. Àti tí wọn ò mọ̀ àti tí ò yé wọn sí, wọ́n sáfẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀. Ìdí ni tó fi jẹ́ wípé nínú àmì ìgbéraga òun náà ni al-qawlu ala Allahi bighayri ilm. Kéèyàn máa sọ nǹkan nípa Ọlọ́run àbí kéèyàn máa sọ̀rọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run láì nímọ̀, eléyìí akọ ìgbéraga òní. Bó sì ṣe jẹ́ wípé kéèyàn ó lè máa sọ pé la adìrì, èmi ò mọ̀ o, gbogbo téèyàn ò bá ti mọ̀, kéèyàn má tijú láti sọ pé mi ò mọ̀, nínú àmì ìtẹríba òní eléyìí wà, nínú àmì àpọ́nlé òní eléyìí wà. Tí a bá wo áyà tí a fẹ́ tú lónìí, Ọlọ́run bá ṣe àfihàn ìwà ìgbéraga tó ń bẹ lára àwọn aláìgbàgbọ́
wọ́n ṣe gbéraga sódodo wọ́n wá ń fi ìfẹ́ inú sọ̀rọ̀. Ọlọ́run bá fi eléyìí ṣe àfihàn ìgbéraga tí ń bẹ lára wọn, torí pé ọ̀rọ̀ nípa ìgbéraga láti dúró. Áyà tó tẹ̀lé erí pa ìgbéraga Ọlọ́run ó jẹ́ ká mọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idha qila lahum madha anzala rabbukum qalu asatirul awwalin ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون. Àyà èyí tí a ó ti bẹ̀rẹ̀ tafsir nínú àyà yìí, min maqasidil àyà, àwọn tọ́lọ́wọ́ bá tó fẹ́ fi mọ̀ wá nínú àyà yìí, ó náà ní pé Ọlọ́run fẹ́ ká mọ̀ khuturatul qawli bila ilm, kéèyàn ó máa sọ nǹkan nínú ẹ̀sìn lórí àìmọ̀kan, la siyama man yaqtadi bihi al-'amma, ẹni táwọn èèyàn ń fojú onímímọ̀ wò, táwọn èèyàn sì fẹ́ máa gbọ́rọ̀ sí lẹ́nu, táwọn èèyàn máa sọ pé n tó bá ti sọ ìmọ̀ ló fi sọ. Ewu tó tóbi ní kírù ẹni bẹ́ẹ̀ wá máa sọ tí ó mọ̀, nítorí pọ́gọ́rọ̀ àwọn èèyàn ó sọnù látàrẹ. Ṣùgbọ́n kí èèyàn sọ pé mi ò mọ̀, ó ti lára rẹ̀, ó sì ti lá ẹlòmíì lórí tó èèyàn mọ̀. Àmọ́ tó èèyàn bá mọ̀ tó dá èèyàn lójú, bí èèyàn bá sọ, àwọn èèyàn ó tarí èèyàn mọ̀nà. Èyí tí èèyàn ò bá mọ̀, kí èèyàn ó sọ pé la adìrí mi ò mọ̀. Èyí ni ló láyàn ló sì lá ẹlòmíì. Ọlọ́run bá ń sọ fún a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹbẹ̀rẹ̀ tuntun al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run Allah. Ó náà ni Ar-Rahman, orúkọ rẹ̀ ni Ar-Rahim. Orúkọ Ọlọ́run ọba tó rẹwà jùlọ wọ̀nyí láti bẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an. Ọlọ́run ọba ni wa idha qila lahum madha anzala rabbukum. Ọlọ́run ọba ní gbogbo ìgbà tí wọ́n bá ń bi wọ́n léèrè, wa idha qila lahum ay lil mukaththibin, àwọn tí wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́, àwọn tí wọ́n ríra wọn páwọn ga, àwọn tí wọ́n ríra wọn pẹ́nu àwọn ló tọ́rọ̀, bẹ́ẹ̀ sì ni kò sí mọ̀, àmọ́ wọ́n wòra wọn wípé káwọn ọba sọ̀rọ̀ ta ní ó tún sọ. Bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́nu tiwa, ẹnu àwọn wọlé títí fẹ́ gbọ́ lórí àìmọ̀kan. Ọlọ́run ọba ní tí wọ́n bá ń bi wọ́n léèrè, tí wọ́n bá ń bi wọ́n léèrè wípé a mọ̀ gbọ́ pé Muhammad sọ pé Ọlọ́run ọba sọ nǹkan kan kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run, tọ́bá wá ń bi wọ́n léèrè
wípé kí ni tọ́lọ̀wọ̀ ọba yìí sọ kalẹ̀ láti sánmà fún Muhammad. Wọ́n wà máa sọ níjọ́ náà wípé asatirul awwalin ẹmọ́mọ̀ dámọ̀ ọmọ ìlú. Ṣe báwọn ìtàn àrọ́bá àtàkan lọ́lọ́ kó jọ tí fi ń tú àwọn èèyàn jẹ. In tó jẹ́ kọ́rọ̀ yóò tóbi kó lágbára ni pé ẹnu àwọn tọ́rọ̀ yẹn ti jáde, àwọn tí wọ́n lẹ́nu táyé ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni wọ́n gbà náà. Ìyàwó rẹ̀ wọ́n ní ẹran sọnù ládùúgbò. Ìyàwó rẹ̀ wá ní kílẹ̀ ń wá ẹran ní ẹjẹ́ bá lè ní ó dé. Ẹwọ ìyàwó wọ́n ṣẹ̀ jáde ṣùgbọ́n sẹ́ran sáà nígbà ẹjẹ́ wọn dé. Jàmá kí ni ìyàwó pọ̀pọ̀ àwọn èèyàn wà gbọ́ ọ̀rọ̀ ìyàwó yẹn gbọ́ torí pé kò tún sẹ́ni tó rí mi dá tó tó ìyàwó ẹni wọ́n ní ẹmọ́jà awẹ́ran mọ́ tọ́kọ rẹ̀ bá dé lálẹ́ à ń padà bọ̀ ọlọ́mọdé àti ìyàwó fẹ́ ọlọ́wọ̀n bá ní tí wọ́n bá bí wọ́n léèrè wípé máa da àǹsálà ọ̀pùkọ́ àwọn wọ̀nyí ò sí lọ ẹgbẹ̀ ànẹ́bì léèrè wọ́n wá wo àwọn tán lẹ́nu láwùjọ àwọn kèfèrí àwọn tí wọ́n lè máa sọ̀rọ̀ láti sọ fọwọ́ gbáyà pé ń ta bá ti sọ bó ṣe rí náà nìyẹn. Bẹ́ẹ̀ sì ni lórí àìmọ̀kan ni wọ́n fi ń sọ̀rọ̀ wọn wá ní jẹ́ni tó nímọ̀ ó sọ̀rọ̀ tí wọ́n bá ti sọ pé madha anzala rabbukum kí ni Ọlọ́run ọba yín sọ̀kalẹ̀ ẹjẹ́ àmà lójú ẹsẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa fa ìmọ̀ kan sọ̀rọ̀ wọ́n sọ wípé asatirul awwalin wọ́n ni ẹmọ́ dámú ọmọ ìlú ṣe báwọn àrọ́bá àtàkan òun ló lọ kọ wá kójọ àwọn ìtàn àrọ́bá táwọn bàbá ńlá bàbá wa ìtàn Ìjàpá àti Yánníbo àwọn tó sì sọ̀rọ̀ àwọn táwọn èèyàn ń gbọ́rọ̀ sílẹ̀ ọlọ́wọ́ bá nílò àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n ń fi àìmọ̀ kan rọ́pò mímọ̀ láti ṣe àwọn ènìyàn lọ́nà kúrò níbi òdodo ليحملوا أوزارهم كاملة يوم القيامة Ọlọ́run bá ní iṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ láàmù yẹn láàmù wípé in tí wọ́n ń ṣe yẹn Ọlọ́run ọba ó ní tó fẹ́ fàyọ ń bẹ̀ ẹni tí ó sórí ibú nǹkankan náà ni ó ṣe ẹni tí ó sórí ilé nǹkankan ló lóòrò ṣe nínú àwọn ìgbésẹ̀ tọmọ ènìyàn fi ń dẹ ní ẹ̀kọ́ níwájú Ọlọ́run tí Ọlọ́run fi máa ń wu ẹrù bìtìbìtì ẹ̀ṣẹ̀ lé lérí òun náà ni kó máa sọ̀rọ̀ lórí àìmọ̀kan torí pé gbẹ̀mí èèyàn ni ó sọnù látàrẹ̀ láti máa ń sọ fún wa gbogbo àwa tá ń lo fóònù tí ẹnìkan tán bá ṣí à nǹkan kan sórí gúrùpù kan dá wà káàbá nímọ̀ nípa rẹ̀ ẹ má tún ṣí ààrẹ pẹ̀lú rẹ̀ lápẹjúwe wọ́n ṣí ààrẹ sórí fóònù rẹ̀ pé àáfáà kan ó jalè ìwọ náà tún ṣí ààrẹ ǹjẹ́ wọ́n ṣèwádìí tó gbé ìṣe gbogbo ohun tí wọ́n ṣí àyẹ lójódodo ẹlòmíì tó wá rí òun fẹ́ ṣèwádìí pé sóòótọ́ lọ́rọ̀ yẹn àbírọ́ ni ṣùgbọ́n ó wo ìwọ ló ṣí ààrẹ pé áàkì tó fi lè fún àfáà ṣéèkì lágbájá tí wọ́n ṣí àǹkan yìí wọ́n ti ṣèwádìí parí ó náà bá tún mú ó tún ṣí ààrẹ bí ṣe wá ń lọ nìyẹn ìwọ tó bẹ̀rẹ̀ nǹkan yẹn gbogbo ẹ̀ṣẹ̀ àwọn tó ṣí ààrẹ yẹn ló padà sórí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń sọ̀rọ̀
pẹ̀lú àìmọ̀ kan wọ́n ní ẹ̀dá kan àfáà téèyàn bá gbààwẹ̀ ṣé èèyàn lè wẹ̀ nínú àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ àfáà bá bẹ́ẹ̀ ni torí pé àìwẹ̀ ní jáwẹ̀ àdúgbọ́lọ́dọ̀ọ́lọ́ gbogbo aráàlú ọ̀bá wẹ̀ gbogbo àwọn tó ṣì lọ́nà kéèyàn ó sì sọ wípé mi ò mọ̀ mọ̀nkọ́ lálá adìrí wọ́kọ̀ àjà bí i bá ní mi ò mọ̀ fún imú yẹn sí kó lè yóò tún gbẹ̀san nítorí pé àwọn ìwòlò tara rẹ̀ sọ̀nà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu tí wọ́n ò mọ̀ nípa Al-Qur'an tí wọ́n wá ń sọ wípé qalu asatirul awwalin asatir jamu ustura torí pé ní èdè Lárúbáwá tán bá ní sàtárọ̀ kéèyàn ó kọ nǹkan àbí kéèyàn ó fa nǹkan yálà ó nítumọ̀ àbí ó nítumọ̀ wọ́n lè yẹn sàtárọ̀ rẹ̀ ibẹ̀ náà ti mú mi sọ́rà jáde rúlà tàbí fàlà ṣùgbọ́n kìí ṣe pé lánìkan ní èèyàn lè sọ pé wà kọ́dún sàtàrùtù ayé kọ́dún kàtàkùn in tí wọ́n kọ sínú ìwé tó bẹ̀ẹ́lẹ̀ na ń pè ní usura dáhùn rẹ̀ ní asatir al-awwalin ay al-ajdad wal-aba báwa náà ṣe wà yí abá àwọn ìtàn kan nílẹ̀ tó jẹ́ àrọ́bá lérí ara àwọn tí wọ́n bí wa táwọn náà gbọ́ lẹ́nu àwọn tó bí wọn ṣùgbọ́n tá a bá ní kàtọ̀ pínpín àwọn ìtàn yẹn àwa náà mọ̀ pé kò sóòtọ́ bẹ̀ gbogbo ìtàn ìjàpá ó fẹ́ lọ dákú tó ẹ̀ gbétọ̀ ìrọ̀lì níbo ni ìjàpá ti ń dákú tó lè gbọ́kọ̀ ni síbẹ̀síbẹ̀ náà ààyè tó máa sọ̀tọ̀ náà gbogbo ìyẹn òṣùrọ̀ ni wọ́n asatirul awwalin irú rẹ̀ náà ni ìtàn Odùduwà tó ti bó ṣe wà lákọọ́lẹ̀ nínú ìwé tó àmọ̀gbẹ́rẹ́ ni ipò ayé ilẹ̀ Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ Odùduwà ó mú adìẹ àti ìpẹ́ díẹ̀ lọ́wọ́ ó wá dàálẹ̀ adìẹ wá ń tan ìpẹ́ yẹn níbi tí ayé ti fẹ̀ kárí ibẹ̀ náà ń pè nífẹ̀ jẹ́ ìgbéró irú àwọn ẹyẹ òṣùwọ̀n ni wọ́n àwọn aláìgbàgbọ́ wọ́n wá fi irú nǹkan bẹ́ẹ̀ júwe Al-Qur'an wa qalu asatirul awwalin ó ń bẹ bẹ́ẹ̀ lásìkò tiwa iná lónìí ẹlòmí látara ìmọ̀ kan yóò ní Al-Qur'an yẹn ànábì náà ni ó kọ́ torí pé àwọn ìtàn míì náà wà bẹ́ẹ̀ kákan sá sọ pé bó ló ṣe lè sọ̀ka látọ̀dọ̀ lọ ẹ má fi àìmọ̀ kan sọ̀rọ̀ ìjẹ́ èèyàn ò bá ti mọ̀ kéèyàn ó dákẹ́ lérí ẹ̀ àwọn tó wá wúrú wà báyìí níjọ́ náà tí wọ́n sọ pé Al-Qur'an asatirul awwalin tí wọ́n ní ìtàn àrọ́bá kan àwọn baba ńlá baba wa ìtàn tí ó rẹ́sẹ̀ múlẹ̀ òun ni wọ́n kó jọ pọ̀ sínú Al-Qur'an láàyè ní nínú Al-Qur'an Ọlọ́run ọba ní àwọn aláìgbàgbọ́ وقالوا أساطير الأولين اكتتبها فيتملى عليه بكرة وأصيلا nínú Suratul Furqan Ọlọ́run bá ní àwọn aláìgbàgbọ́ wa qalu asatirul awwalin wọ́n l'Al-Qur'ani tẹ́rí àkójọpọ̀ ìtàn rọ́kan ní iktatabaha anábì lọ ń tọpinpin lọmọ báwọn èèyàn ń lé lọ́kọ̀ọ̀kan ẹ̀dàkùn ẹ̀sọ kí ló ṣẹlẹ̀ iktataba ó yàtọ̀ sí kataba ifta'ala
ìkìtàtàbà ó ń tàtàbùkù àzáàr ó ń tọpa àwọn èèyàn kiri ẹ̀dá kòkúlẹ̀ yìí náà tó pọ̀ kílẹ̀ yìí náà tó pọ̀ àsìkò tí wọ́n máa ń lọ àsìkò táwọn èèyàn ò ní mọ̀ ẹni nídàájí táwọn èèyàn tí jáde yóò sáré jí lọ ìkìtàtàbà fàíyà tó múlá àlẹ́ ìbùkúrọ̀ta wà sí ilá wọ́n ní yóò lọ ọmọ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ń pè é fún búkúrọ̀ta yóò jí lọ ní dájí láàárọ̀ tó bá tún dàṣálẹ́ yóò lọ gbà á tó bá ti wá dojú mọ́lá ìlú àmọ́sọ̀pọ̀lọ̀ ló sọ wọ́n parọ́ bẹ́ẹ̀ máa nàbí wọ́n parọ́ bẹ́ẹ̀ Al-Qur'an ọlọ́láwọn tó wá ń sọ nǹkan wọ̀nyí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan ní gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì wá ń tara rẹ̀ sọnù ọlọ́wọ̀ gbanilé ahmilu awzarahum kamilatan yawmal qiyamah ọlọ́wọ̀ bá ní tí wọ́n ń ṣe ní kò sí tí ó bí fún wọn ju wípé òbítíbitì ẹ̀ṣẹ̀ ńlá náà ni á dì lé wọn lọ́rùn tó bá dìjọ́ gbẹ́ndà kìámẹ̀ látara pé wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ yóò di ọ̀ràn sí wọn lọ́rùn káàmìlátà ní ti pípé yóò tóbi ju tí wọ́n rò lọ fódò ń táwa ṣe yìí náà lẹ́sẹ̀ rẹ̀ wá tó bẹ́ àwọn ajú ọlọ́run ọba ní káàmìlátà yawmal qiyamah náà ومن أوزان الذين يضلونهم wá ní ma lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n nìkan gbogbo àwọn èèyàn tó bá ti pa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sọ̀rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn èèyàn náà bá tún ṣẹ̀ wọ́n tún dílé wọn lórí ṣe ẹ̀gbẹ́sẹ̀ wọn kó lè púpọ̀ níbẹ̀ láti rí mú jáde òjúwọ́rọ́tún qawli ala Allahi gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ó ń bẹ níbi kéyìn ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́ gbogbo rẹ̀ ẹ̀yìn láì nímọ̀ èèyàn lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé ṣùgbọ́n tó bá ti kan ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ kéyìn ó bá ti mọ̀ kéyìn dákẹ́ torí pé tó bá lọ sọ nǹkan tí ó rí bẹ́ẹ̀ táwọn èèyàn gbà bẹ́ẹ̀ tá bẹ̀rẹ̀ sí ní wí kiri tá bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ tó bá dìjọ́ ọdún dálùkẹ́ àmàtọ́lọ́ bá ju wọ́n léwu ní àfáà tó wù fún àyè ìgbà tó wà wọ ẹ̀yìn rẹ àwọn èèyàn lọ bí ẹgbẹ̀rún gbogbo ọ̀yá sọ fún alọ́ ẹ̀ tó wù fún àyè ẹsẹ̀ ti ẹgbẹ́ lọ́tọ̀ ó ń bẹ wọ́n tún wá di ẹsẹ̀ gbogbo àwọn ẹyẹ náà ó tún dìlé ọ lórí ọlọ́ọ̀bá nílé yahmilu awzarahum kamilatan yawmal qiyamah ọlọ́ọ̀bá ní tí wọ́n ṣe ní yóò jẹ́ sábà ní èyí tí wọ́n fi wu òbítíbitì ẹ̀ṣẹ̀ lé wọn lérí tó bá dìgbà ẹgbẹ́ al-qiyamah bákan náà ni wọ́n tún nípìn nínú ẹ̀ṣẹ̀ tí gbogbo àwọn tí wọ́n tara wọn sọnù bí ghayri ilmi látara ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn lérí àìmọ̀kan látara ìmọ̀kan tàwọn ẹni náà tí wọ́n gba ìmọ̀kan tí wọ́n sọ di mímọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ní bá wá ṣẹ̀ pátá àwọn tí ó sọ ọ̀rọ̀ àìmọ̀kan fún wọn wọ́n nípìn bẹ́ẹ̀. Ọlọ́run ọba ní ó burú jáì kí wọ́n wá di irú òbítíbitì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wùyàn lọ gbọ́gbọ́dá kìyàmà. Ẹ̀ṣẹ̀ tí ó kọjá imagination ẹ̀gbẹ́ àṣẹ́mi náà mú ṣe tó báyìí. Áyà yìí, àfọ́ àwọn Al-Hafiz Ibn Kathir wọ́n tẹnu bọ́ in tí wọ́n padà mú jáde níbẹ̀ náà ni wípé àṣẹ́ṣẹ̀ tó tóbi
ó ń bẹ níbi kéèyàn ó máa sọ téèyàn mọ̀ nínú ẹ̀sìn torí pé ṣìnà yẹn ò ní máa lórí tí ẹnìkan gbogbo àwọn tó bá gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ pàápàá jùlọ tó bá wá wà nípò ẹni táyé gbọ́rọ̀ ẹ̀ ṣọ́ra ṣe jẹ́ kí ni ò mọ̀ jẹ́ pọ̀ Imam Malik Imam Darul Hijra ẹwọ bímọ Imam Malik ṣe tó wọ́n béèrè tó lé ní 80 láwọ́ Imam Malik ìdí ń sọ ní pé láàdìrí ni ọmọ èyí nǹkan ni ọmọ èyí nǹkan ni ọmọ wọ́n ń gbà wọn ìlú gbá ìbéèrè kéékèèké Imam Malik ló wọ̀ wọ́n in táwọn Imam Malik tí wọ́n gbọ́yé rẹ̀ làwọn fi yàtọ̀ sáàfá tòní ṣé gbogbo nǹkan lèyàn lè mọ̀ ní ìgbéraga ní máa bí àti gbọ́ pé mi ò mọ̀ wọ́n ní ẹnìkan wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀ lápòjúwé kí ẹ dákun ọ̀nà ìjù ìta ògbólú ní mọ̀ ń lọ ó ní tẹ́ ẹ bá ti dé tó tà kẹwàá náà gbẹ̀ bá dé sásá ẹ̀tún continue ẹnìkan wá ní kìí sọ̀nà ìjù níbẹ̀ yẹ ó ní àbùkù ní fún mi èmi ọmọ onílù kí wá nílé ọmọ náà àbùkù ń kéré sí sísìyàn lọ́nà àbùkù wọ́n ní ìgbàlẹ́ ìgbẹ̀yàn nílé ọmọ wọ́n mú yẹn sí èyí ni kò sí tó sì bí ìgbéraga ní pé àti gbọ́ kí wá nílé ìmọ̀nà wọ́n wo torí ìgbéraga tí wọ́n ní ẹni tó wá fẹ́ lọ ìjúta ògbólú bìní ló ti lọ bára rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ nínú ìmọ̀ nínú ẹ̀sìn gbogbo rẹ̀ lórí àìmọ̀ kan yóò ṣe àwọn èèyàn tó pọ̀ lọ́nà ẹ̀wọ̀n tó kún ayé lè ẹlòmí ó ti ẹ̀ sọ pé àti ẹ̀mọ̀ yìí láti mọ́ báyìí àfẹ́ ilé ọ sọ pé ẹsẹ́ àfẹ́ ilé ó ní ẹmọ́ ṣe àfẹ́ ilé ó ní kò sí tó burú bẹ́ẹ̀ àfẹ́ ilé ó ní tó tí ẹ̀nà pẹ́yìn àfáà náà ní dákọ̀ wọ́n ṣe sọ náà lálùkì àmà ní lóbi jẹ́ pé káàfún sọ́ra bẹ̀rù jọ́ tó dùn níwájú ọlọ́run táwọn èèyàn ó dùn lẹ́yìn ẹ̀fẹ́ ọlọ́run àfáà yìí ló ń fún wa. al-Imam Ibn Kathir alayhi rahmatullah wọn wa idha qila li ha'ula'i al-mukaththibin ìgbà tí wọ́n bá ń bi àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ̀ yìí tó bá ń sọ fún wọn tó ń bi wọ́n léèrè madha anzala rabbukum kí lẹ lè sọ nípa ìwé tọ́lọ́run fi sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní qalu mu'ridina 'anil jawab lẹ́ni tí ò fẹ́ sòdodo lẹ́ni tí ò fẹ́ dáhùn ìbéèrè tí wọ́n bi wọ́n léèrè wọ́n ní ẹ mọ́ mọ̀dá Muhammadu asatirul awwali ay lam yanzilu Allahu shay'an wọ́n ní ọlọ́run ò sọ nǹkan kalẹ̀ tí ẹ̀fáwọn èèyàn míì tó bá ń sọ irọ́ náà ń pa ọ́ bí wọ́n ṣe máa tó ń ta ní amúbábẹ́ bàbá tó bì ìrọ́sì ni wọ́n máa wò ṣùgbọ́n ipò tí wọ́n wà ipò ó kọjá kéèyàn ó dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu wọ́n ní kò sí tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún innama hadha alladhi yutla alayna asatirul awwalin ìjẹ́ orí tó ń kà fún yíyẹn ìtàn kan lásán ni táwọn kankan kó jọ nínú ìtàn àwọn àrọ́bá baba ńlá baba wa ayé ma'khudun min kutubil mutaqaddimin pé gbogbo ohun tí ń sọ yẹn ó lọ kàwé kan ó yọ bẹ̀ àwọn ìwé kan ó yọ káàkiri ló fi ń pè ní Qur'an ọlọ́run ni àfọwà Ibn Kathir wọ́n ní tí ọlọ́run bá ń sọ fún wa ń bí ilẹ̀ liyahmilu awzarahum kamilatan yawm al-qiyamati wa min awzari alladhina yudillunahum bighayri ay innama qadarna alayhi ọlọ́run bá wá ń jẹ́ kó yíwa wípé pẹ̀lú tí wọ́n ń sọ àwọn ọlọ́run ajéwọ́n máa wí bẹ́ẹ̀ liyatahammalu awzarahum kí wọ́n lè forí wo bìtìbìtì ẹ̀ṣẹ̀ ìjọgbọ́dà kìyàmà wa min awzari alladhina yattabi'unahu
bákan náà wọ́n tún nípìn nínú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tó bá tẹ̀lé wọn lórí tí wọ́n mú láyé wàlúwà ìkúnnà gbogbo ẹni tó bá bá wọn lọ níbi ọ̀rọ̀ àìmọ̀kan tí wọ́n ń sọ pátá gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹni náà bá ní iye èèyàn tí wọ́n rí kú ó jẹ́ ẹni tó ṣì wọ́n lọ́nà yóò nípìn nínú ẹ̀ṣẹ̀ wọn. ayé yẹ̀sírù alayhim khati'atu fi anfusihim wa khati'atu ighwa'ihim li ghayrihim wa iqtida'i ulaika bihim. Ànábì sallallahu alayhi wa sallam Ànábì wá kama sí ọ̀rọ̀ yìí. Ànábì ní man da'a ila huda gbogbo ẹnikẹ́ni tó bá fi ìmọ̀ bọ́ àwọn èèyàn tó pe àwọn èèyàn lọ síbi ọ̀nà mọ̀ òdodo tó ṣe pé bọ́lọ́run ṣe wí náà ló wí bánàbí ṣe wí bẹ́ẹ̀ náà ló wí kódà káwọn èèyàn fojú kéré ẹ̀ torí pẹ́lú mi tí èyí ó fẹ́ sòdodo yìí tí ń rí lọ́dọ̀ àwọn èèyàn kan ó rí pé tó ń bá sòdodo wọ́n lè mọ́ fún òní ìmọ̀ òjíṣẹ́ Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá sọ òdodo tó pèpè lọ síbi òdodo kana lahu min al-ajri mithlu ujuri man ittaba'ahu onítọ̀hún ló gbà ládá tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá tún wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ táwọn náà tún ń lo òdodo dèédé ládá tí gbogbo àwọn ẹni tó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó gbà Ọlọ́run ó tún di ládá fún ẹni tó jẹ́ sábàbí ìmọ̀ láwọn yìí la yanqusu dhalika min ujurihim shay'an ládá gbogbo àwọn tí wọ́n gbọ́dodo tí wọ́n tẹ̀lé yìí kò ní dínkù bẹ́ẹ̀ sì ni àlékún yóò máa bá ládá tó jẹ́ sábàbí ìmọ̀nà fáwọn èèyàn bákan náà wa man da'a ila dhalala gbogbo ẹnikẹ́ni tó bá pe àwọn èèyàn lọ síbi ìṣìnà tí ń pe irọ́ lódodo fáyé kana alayhi min al-ithmi mithlu athami man ittaba'ahu ẹ̀ṣẹ̀ yóò máa bẹ fún lérí ìṣìnà tó ń pa àwọn èèyàn sí bákan náà gbogbo ẹ̀dá pátá tó bá wá tara rẹ̀ sọnù ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ènìyàn pátá yóò tún nípìn nínú ẹ̀ la yanqusu dhalika min athamihim shay'an eléyìí ò ní sọ pé káwọn tó ṣìnà látara ẹ̀rù mọ́jìyà o wọ́n jìyà ti wọn látara pé wọ́n tẹ̀lé ẹni tó ṣì wọ́n lọ́nà ẹni tó wá ṣì wọ́n lọ́nà yìí yóò wà tún nípìn lórí ẹnì kọ̀ọ̀kan tí wọ́n ṣìnà látara rẹ̀ wal hadithu mukharrajun fi sahih Muslim hadisi ń bẹ nínú tírà àfọwà Ìmáàmù Muslim nínú hadisi àfọwà Abu Hurairah a ó rí pé ẹ̀ṣẹ̀ tó tóbi oníkéyìn nínú ẹ̀san Ọlọ́run kéèyàn máa fa ìmọ̀ká sọ̀rọ̀ mẹ́ nítorí pé tó ọba ti lọ́lọ́run wí ànábì wí ayé ti dá lẹ́nu ẹ̀ olóòtú wífẹ́ lómi tó bá ti pé gbogbo àfáà ló dúró lórí ìta wí yìí tẹ́rù ń ba kó wá dá mọ́mọ̀dé ń sọ tí ni ìmá mọ́mọ̀dé ń sọ tọ́lọ́run ò sọ mọ́mọ̀dé ń sọ tánàbí ò sọ ẹ̀sìn ò bá má dàrú bó ti dàrú lé àwọn ènìyàn láyà ẹlòmí ó máa sọ irọ́ báyìí yóò sì tún máa fọwọ́ gbáyà bẹ́ẹ̀ àwàláwúwẹ̀ kò tún sí ọ̀rọ̀ mi ẹnìkan ó ti sọ̀rọ̀ ká ti pẹ́ pòròpó tó tọ́rọ̀ ń sọ ni wọ́n sọ pé ẹlẹ́bí tẹ́ bá ti wà nínú àwẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan oṣù ìrun nìkan lẹ́ẹ̀lé kí ẹ máa gbà àwẹ̀ ń lọ wọ́n ń retí tó bóyá yóò tiẹ̀ lẹ́rìí kan wá ẹ má da gbogbo àwọn àfáà yẹn lóhùn ẹ tó bá níbẹ̀ bá ń ṣe nǹkan oṣù ẹ má gbà àwẹ̀ ẹni kọ́ bẹ́ẹ̀ rí ẹ̀ wá sí lè yàwó rẹ̀ àfáà kan ò sọ̀rọ̀ rí akọ́bìnrin máa ṣe nǹkan oṣù kẹ́ẹ̀sì ní ó máa gbà rẹ̀ lọ gbogbo àwọn wọ̀nyí kúta pàápàá jùlọ àdánwò social media ẹ̀wọ̀n ajábẹ̀rẹ̀ ọlọ́ tó pé gbogbo ń dáa sọ tó jáde lórí ahọ́n wa àkáǹtì níwájú ọlọ́ eléyìí burú púpọ̀ pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kò sábùkù ń bẹ̀ kódà ìtẹríba ni
kéèyàn sọ pé la adìrì ní ọmọ wọn ṣárọ̀fù ni iyì ni àpọ́nlé ni fún ọ lọ́dọ̀ Ọlọ́run ju kó wá sọ nǹkan tó mọ̀ ní ti gbéraga ó sọ ní ó tún ṣe àwọn èèyàn lọ́nà ó lẹ́sẹ̀ gbogbo àwọn tátara rẹ̀ sọ́run náà ó tún forí kó ẹ̀ṣẹ̀ tí wọ́n náà Ọlọ́run kó mọ́lẹ̀ ṣọ́ wa ń bẹ̀. Now ayé yìí tá a tú yìí maqsad tí Ọlọ́run bá fẹ́ ká mú ń bẹ̀ òun náà ni khuturatu alqawli bila ilm alqawli ala Allah bila ilm èyí náà sì ń jẹ́ erípa ìgbéraga torí àwọn tí máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run láì nímọ̀ láti fi ṣe àwọn èèyàn lọ́nà bẹ́ẹ̀ bá wọnú báyà wọn onígbéraga ni wọ́n lọ́wọ́ bá fi sọ fún òun nífẹ̀ẹ́ sí gbogbo onígbéraga ọlọ́wọ́ bá tó wá ń tẹ̀ síwájú ní àyà tó tẹ̀lé yìí dáa tó yìí qad makara alladhina min فهدى الله بنيانهم من القواعد فمر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون. الله ọba tí ọlá rẹ̀ ga ó ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an ká fi lè mọ̀ wípé gbogbo ẹni tó bá gbé irọ́ lọ́wọ́ gbogbo ẹni tó bá gbé àbòsí lọ́wọ́ gbogbo ẹni tó bá gbé ète ìtànjẹ tó gbé lọ́wọ́ bá sì rí rẹ̀ ò bá tú láàárọ̀ bó bá dalẹ́ àṣírí òtù èyí ni lọ́lọ́run fi tẹ̀lé bọ́ bá sọ wípé ẹnu rẹ̀ gbà ìgbà mi ń bẹ ẹni tí ó máa parọ́ láyé fẹ́ gbọ́ rẹ̀ ìwọ tó fẹ́ sòdòdó bọ́ta láti bójú lókè ní ìjọ́ olókè gbogbo ọwọ́ tí òun parọ́ fáyé táyé òmùmọ̀ lédè wọ́n ń bọ̀ wá mọ̀ ó padà sẹ̀sìn ojú ó padà wá tì ọ́ ááyà yìí tó tẹ̀lé yìí Ọlọ́run fẹ́ jẹ́ kó yé wọn wípé alfàbọ́ àtù ìtìjú wàlùkísíyù ẹ̀sìn wà ìbáhárù sàráyìn gbogbo tí èèyàn fi pamọ́ ní kọ̀rọ̀ tákọ́ ulil munafikina fi dunya máa máa tọ́ láti bí i l'amd bó ti wùlẹ̀ kó pẹ́ lórí ìbàjẹ́ tó kó tó jáde láyé àṣírí òtù tọ́lọ́wọ́ bá fi sọ wípé kọjú makara alladhina min qablihim ọlọ́wọ́ bá ní tí wọ́n kọ́lá kọ́kọ́ ọlọ́wọ́ bá ní àwọn tó ṣáájú wọn náà wọ́n ti pe rọ́lódodo àwọn tó ṣáájú ẹ̀yìn kẹ́ tó dáyé lórí àwọn ànábì Ọlọ́run tó ṣáájú ara wọn tí wọ́n pe rọ́ lódodo lásìkò tí wọn náà Ọlọ́run ọba ó sọ Al-Qur'ani kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá Qur'anan Ọlọ́run sí ní Al-Qur'ani Ọlọ́run ọba ní anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun Ọlọ́run bá ní aṣọ Al-Qur'ani yí kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá kẹba lè gbàgbọ́ yọ̀rọ̀ Ọlọ́run jídòjídò torí pé èdè náà ó pé púpọ̀ ó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú kí ló tí máa fi sọ lẹ́yìn ní pé ta báwo zọ́ irú áyà ọ̀tọ̀ ní dáàtù ṣùgbọ́n èdè Lárúbáwá bí Lárúbáwá ṣe sọ̀rọ̀ classical Arabic Ọlọ́run fi sọ Kùránì kalẹ̀ tí wọ́n bá sọ báyìí kí ni wọ́n gbà lérò tí Lárúbáwá wí báyìí kí
kí ni túmọ̀ tí wọ́n wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń bẹ ní èdè Yorùbá nǹkan mi ń bẹ tá a bá sọ ẹni tí èsè Yorùbá ọ̀tọ̀ ni tí ó tù sí Yorùbá òdìpé tá a bá wí láìpín ta gbà lórí nínú áyà yìí ọlọ́run ọba ní fa àtàlọ́ ọ̀bùnìyà náà nínú ẹ̀kọ́ wáyé ọlọ́run ọba ní ká tu lọ́gbọ̀nda fa àtàlọ́ ọ̀bùnìyà náà nínú ẹ̀kọ́ wáyé ọlọ́run ọba wá lọ yẹ ilé mọ́ wọn lórí ṣe mọ̀ pé bí ilé bá dúró òpó làáfi gbélé dúró ọlọ́run ọba ní mo wá yẹ ilé wọn mo lọ yẹ ilé wọn látara òpó tó mú ilé wọn dúró jàmá ẹ má kápánù ẹ má sísílì ẹ̀yìn ẹ̀yọ pílà kí ni ó ṣẹlẹ̀ yọ wálẹ̀ ọlọ́run ọba ní fọ̀kọ́rọ̀ alayhim as-saqfu min fawqihim àjàalé ó bá jálù wọn mọ́lẹ̀ jàmá nígbàtájà bá ti sí tó já gbogbo tí ń bẹ̀ẹ́nu lé tẹ́ẹ̀dá sọ̀bọ̀ sẹ́yìn olórí ìdá gbogbo ìdára yí pátá ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́run tó àṣírí wọn kìí ṣe pé ọlọ́run ń gbó lé gangan ṣùgbọ́n ọlọ́run fẹ́ sọ fún wa ní gbogbo ohun tí wọ́n ṣe tí wọ́n dé mọ́nu ilé tí wọ́n dá sọ́bù ọlọ́run ọba padà tú síta àṣírí wọn padà tú ìtumọ̀ rẹ̀ mọ́ wà lọ rò pé àbí ọlọ́run ní kí wọ́n gbé búdòdà lọ wọlé wọn tí lábá sọ bẹ́ẹ̀ èyí tí ọgbà lérò ní wípé ẹ̀rí pé gbà mí náà tí ò bá ń sọ̀rọ̀ yóò bó ní ẹ̀kọ́ yóò sojú múmú sẹ́kọ̀ gangan ni wọ́n sọ ní gbàbó ní bíbẹ́ lọ ẹ̀kọ́ sojú múmú fi sígbà sí ní ẹni tí ó pẹ̀ Yorùbá ní tó wọ́n sọ ní bá a ti ṣe wí ní ìsìn àwọn ọmọ ti sìn èyí tí wọ́n sọ fóyí sí wọn kò sẹ́ni tó gbọ́ Yorùbá mọ̀ ẹja ń bá kàn ṣe ẹ̀fí ń pẹja ní tí Yorùbá bá ní ẹja ń bá kàn ó ti nítumọ̀ ṣùgbọ́n ìràbá wa gbogbo ìlú tí ń dáwó àwọn èèyàn gbọ́ Yorùbá mọ̀ ìbóta láàgbọ́ náà àgbé ìbò náà o àgbọ̀ náà àwa wà láàrin méjì èyí ìbò náà kò yanjú Yorùbá tó jẹ́lé wa náà kò tún yanjú áyà yìí ìtọ́lọ̀ ọba ń sọ fún wa ń bẹ̀ ní wípé bọ́lọ̀wọ̀n ọba tó bá fẹ́ dójú ti ẹ̀dá pátápátá òpó tó gbé lérò ó bù àṣírí ilé abẹ́ bàbá fẹ́ kí àṣírí ilé ó tètè tú ìṣẹ̀ṣẹ̀ máa yọ páànù ọjọ́ àmọ́ pẹ́ ẹ̀yẹ ẹwọ́ gbogbo pílà nígbàtí pílà bá ti wó kí ló ṣẹlẹ̀ gbogbo tí ń bẹ lókè ó wálẹ̀ kódà kò bá jẹ́ alájà mẹ́ẹ̀ẹ́dógún gbogbo tí ń bẹ lókè yóò wálẹ̀ tí gbogbo tí ẹ fi bo ilé tó bá ti ṣí kedere lè yóò mọ̀ rí gbogbo nǹkan tẹ́rì mọ́ nílé gbogbo bẹ́ẹ̀dì gbogbo tó wà ń bẹ ẹ mọ̀ rí àṣírí tù ọlọ́run ọba fẹ́ jẹ́ kó yẹ wa wípé kọ̀dé mọ́ kára lẹ́dí iná mi kọ̀ bí yẹn àwọn tí wọ́n ṣáájú wọn àwọn náà wọ́n ti gbéte lórí ọ̀rọ̀ ọlọ wọ́n fà ìmọ̀ kan wọ́n pè irọ́ lódodo ọlọ́run ọba ó wá lọ òpó tó gbélé wọn dúró bùnìyàn wọn bùnìyàn buyut òpó tó gbélé wọn dúró ọlọ́run ọba wá lọ iye òpó náà àkáwù bìmánà hagmahu ìjìtàtàwù ọlọ́run ọba ó yẹ òpó náà mọ́ wọn lérí nínú ìkọ̀wáì àti bí òpó yẹn lọ́run ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹlé wọn lérí àjáwájì lé wọn lérí ìyá ọlọ́run ọba wá jẹ́ ti wọn níbi tí wọn òòrùn kan rárá kọ́lọ̀wọ̀ bá ti lè gbá wọn
àsìkò tó ń rò àṣírí ti bò ìbẹ̀lọ́ tó àṣẹ kí ni níta fi ṣàlàyé ẹ̀dá yìí tafsir àfáwọ̀ al-Hafiz Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní fa'atallahu wa qawluhu fa'atallahu bunyanahu min al-qawa'id ay ijtafa'u min asli òpó tó gbélé wọn dúró yìí ọlọ́run bá yẹ ohun tí gbogbo wà abtala amalahum wà aslahum ọlọ́run bá ba gbogbo iṣẹ́ wọn ọlọ́run bàjẹ́ gbogbo tí ayé fi ń kà wọ́n sí èèyàn gbogbo tí wọ́n fi rọ́pò jọ gbogbo yìí tí wọ́n fi irọ́ àti ìtànjẹ tí wọ́n fi kójọ láyé ká tó dáre láyé ọlọ́run bá gbogbo lára wọn. وقال الله هنا فأتى الله بنيانه من القواعد فخر عليهم سقف من فوقه وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم أبو ابن كثير من أي يظهر فضائلهم wọ́n ní túnmọ̀ ọ̀rọ̀ yẹn náà ní wípé ọlọ́run ọba jẹ́ kí ẹ̀sìn wọn hàn dé وما كانت تجل ضمائرهم gbogbo nǹkan tí wọ́n fi pamọ́ sọ́kàn fayaj'aluhu alaniya ọlọ́run ọba fi nǹkan náà hàn dé gbangba ka qawlihi ta'ala torípọ́lọ́wọ́ bá ní yawma tubla as-sara'ir ọlọ́run níjọ́ rẹ̀ tí gbogbo àṣírí oníkálukú ó tù bọ́lá ó ṣe wá ṣe fún wọn láyé ń bì min haythu la yash'urun ọlọ́run thumma yawma al-qiyamati yukhzihim ọlọ́run kìí ṣayé nìkan tó bá tún díjọ́ ògbóǹdà kìíyàmà ọlọ́run tó fi wọ́n ṣẹ̀sí abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala àtẹ̀sìn ayé àti tàlkìíyàmà ọlọ́run mọ́jì kárí kankan bẹ̀rù nínú tó èyí wá fi rẹ̀sìn ayé àtàlkìíyàmà ó náà ní wípé mọ́pẹ̀rọ lóbòrò fáwọn yìí pàápàá jùlọ ní díẹ̀ sí ọlọ́run bóyá torí owó bóyá torí ipò bóyá torí ọlá ó sì ń yí òdodo òun yí lójú òun pe irọ́ lódodo fáwọn èèyàn ẹ̀sìn ni àtúbọ̀tán rẹ̀ láyé àti dọ́gbọ̀dọ̀ pẹ̀yà ọlọ́run ní thumma yawmal qiyamati yukhzihim ọlọ́run tó bá tó di dọ́gbọ̀dọ̀ kìyàmà a ó fi wọ́n ṣẹ̀sìn nínú ẹ̀sìn tá fi wọ́n ṣe náà ní pé wa yaqulu ayna shurakaiya alladhina kuntum tushaqquna fihim. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسرور على الكافرين ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم ọlọ́run bá láwà máa bí wọ́n léèrè tó bá ní ọdún ní alkiyama wípé tọ́ ẹ ti dé báyìí gbogbo ń tẹ gbójúlé tẹ̀fí ń pèrọ lódodo gbogbo àwọn tẹ gbáratì nínú àwọn ẹ̀dá ọlọ gbogbo àwọn tí ẹ fẹ́ faṣọ yìí sí wọn lára tẹ̀wá tara bẹ́ẹ̀ sọ irọ́ lódodo láyé ní. Àìlọ́ ṣùgbọ́n ìyẹ́lẹ̀ ní ọdún tó ṣẹ́ kúrò bí i. Ọlọ́wọ́ bá ní àwọn ẹgbẹ́ fi sípò ọ̀rọ̀ tọrọ tí wọ́n pàtàkì lẹ́ni yíjú tọrọ wọn dálọ́. Alladhina kuntum tushaqquna fihi. Àwọn tó ṣe wípé torí tí wọ́n ẹ̀ sì gbìjà wọn. Al-Imam Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní alladhina kuntum tushaqquna fihim ay alladhina tuharibuna wa tu'aduna fi sabilihi. Àwọn tó ṣe wípé torí tí wọ́n lè yànyàn lónìí torí tí wọ́n lè gbógun ti yàn báwọn bá sọ pé bẹ́ẹ̀ ni tọ́lọ́n bá sọ pé bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ tọ́lọ́ yóò kàn fi jìnà lọ́dọ̀ yìí àfi kó sọ pé bẹ́ẹ̀ kọ́ kó sọ pé bẹ́ẹ̀ ni
ọlọ́run bá ní gbogbo àwọn tẹ wá ń gbìjà láyé gbogbo àwọn tó pàtàkì lẹ́mìí yín ju tọ́lọ́run ọba lọ àwọn wá dà lóyìí. Lábí ń sọ fún wa kò sí bó ṣe fẹ́ràn afá rẹ̀ tó lẹ́yìn òdodo ló fi fẹ́rẹ̀. Bá fẹ́ ní bá sọ tó tako tọ́lọ́run nígbàtí èèyàn bá pọn ilé tẹ́ ó wà ní pé tọ́ ìdáwọn àfá wa sọ gbogbo ó yàtọ̀ sódodo. Ìtọ́lọ̀ ń sọ rí ní tí wọ́n sọ ó yàtọ̀ ọlọ́nkọ́ bá ṣàforíjì fún ọ ó fẹ́ ìkọ̀kọ̀ bá. Ṣùgbọ́n tó ní wípé tó bá ṣe fún òdodo lọ̀rọ̀ yìí ni nígbà táwọn àfá ò ti sọ kò lè gbé òdodo náà ara ọ̀ ṣé gbogbo nǹkan là fún àníkàn. Àtẹ̀rẹ́ ni tó sọ bẹ́ẹ̀ pé ń tẹ́ ń sọ yìí kódà kọ́ lọ́hùn wí kánàbí ò sọ ń tá àfá wa pẹ̀lú bímọ wọn ṣe tó tí wọn ò fi sọ́kọ́ tó jáde láyé kò lè dé òtọ́ ẹgbọ́n. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ dá ọ̀ràn bo àfá yín lọ́rùn ní tó gbọ́dọ̀ pé dàlùkìyàmọ̀ ṣùràká lọ́dọ̀ pé àwọn èèyàn gbogbo àwọn táwọn èèyàn fi sípò ọlọ tí ò jẹ́ kí wọ́n gbọ́tọ̀ lọ tànẹ́bì tí wọ́n wá ń sọ pé tí wọ́n bá ti ṣe lòlòdó tí wọ́n ò bá ti ṣe kìí ṣòlòdó ipò ṣùràká lọ́lọ́ yóò fi wọ́n sí jọ náà ọlọ́wọ́ bá ní àmà bí wọ́n léèrè níjọ́ náà. Ọlọ́wọ́ bá ní àmà bí wọ́n léèrè wípé àwọn akẹgbẹ́ mi láyé àwọn tẹ́ fi wọ́n sípò ní ọ̀rọ̀ ṣùràkáríyà àwọn tó ṣe pé àyè tó yẹ kẹ́ fi ní ọlọ́run ọba sílẹ̀ fi wọ́n sí. Ó lè jẹ́ èèyàn, ó lè jẹ́ ìjànú, ó lè jẹ́ màláíkà, ó lè jẹ́ iyì ẹlòmíì torí pé fẹ́ gba yìí yóò sì tẹ òdodo mọ́lẹ̀. Ọlọ́run wa máa bi wọ́n léèrè níjọ́ náà. Àwọn ènìyàn kan bẹ lẹ́yìn ìtàfà àwọn tó bá kú sàábé wọ́n ní àbílẹ̀ náà ṣe tí ọ̀dá yìí. Ṣùgbọ́n tó bá ẹgbẹ́ yóò ní ìlókú sàábé wọn sàábé ní mú ìtọ́sọ̀ wọn dá. Àmọ́ tó bá ẹgbẹ́ lọ àfá àwọn ló ti jáde wọn ní àfá wa ẹnu tí wọ́n gbà á. Gbogbo àwọn tẹ́ sọ wọ́n ti ṣọ̀rà káà ẹ̀tù wí níwájú Ọlọ́run bó wà sọ wípé ayna shuraka'iya alladhina kuntum tushaqquna fihim. Wa yaqulu ayna shuraka'iya alladhina kuntum tushaqquna fihim. Àfáwà Ibn Kathir wọ́n jẹ́ ká mọ̀ wípé alladhina tushaqquna fihim wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni wípé àwọn tó ṣe pé tuharibuna wa tuaduna fi sabilihi ayna hum an nasrukum wa khulasukum haahuna. Ọlọ́run máa béèrè pé gbogbo àwọn tẹ́ ń torí rẹ̀ bóra álẹ̀ ẹ sábẹ̀ ìfẹ́ di ọ̀rọ̀ wọn ni kódà kó ti gbé sọkúsọ náà sọ torí pé ẹni yìí ni wọ́n lójú yìí. Ọlọ́run máa béèrè ìjọ náà pé àwọn wa dà lẹ́yìn kan gbà yín lẹ̀ wọ́n lè gbà lọ. Náà. وَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تُشَاقُّونَ فِيهِمْ قَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ إِنَّ الْهُدَى الْيَوْمَ مَغْفُورٌ عَلَى الْكَافِرِينَ. Èyí tó wá parí áyà yìí, Ọlọ́run bá wá jẹ́ kó yé wa wípé àwọn onímímọ̀ àwọn náà làwọn tí wọ́n máa ṣòdodo kódà kó dodo yẹn ó bá wọn rí wọn ò ní ìtorí iyì tí wọ́n fẹ́ rí kádọwọ́ bòdodo mọ́lẹ̀ wọn ò ní ìtorí owó tí wọ́n fẹ́ gbà kí wọ́n lọ́ òdodo lójú wọn ò ní ìtorí àǹfààní kan tí wọ́n fẹ́ rí kámẹ́ṣòdodo àwọn gẹ́gẹ́ lórí mímọ̀ lóbi jẹ́ pé nínú àyà àrí wípé ahalul ilmi ahalus sadadi was sawab fi dunya wal akhirah àwọn tó bá jẹ́ olódodo láyé ń bí olódodo ni wọ́n máa jẹ́ tó
tó bá tún jíjọ́ gbogbo alẹ̀kẹ́ àmọ̀ òdodo ni wọ́n máa sọ níwájú Ọlọ́run. Ọlọ́run bá nígbà tá a bá wá ń pe àwọn tí wọ́n tẹ òdodo mọ́lẹ̀ láyé nítorí àǹfààní tara wọn, bọ́lọ́run bá wá ń fi wọ́n ṣẹ̀sí lọ́rẹ́ pè wọ́n síta. Kí ló mú yín àwọn wo lẹ kí lẹ gbójúlé tẹ̀fí yí ọ̀rọ̀ Ọlọ́run lójú padà? Ọlọ́run bá níjọ́ náà qala alladhina utul ilma, àwọn tá a fún ní mímọ̀ láyé. Àwọn tí a fún nímọ̀ láyé tí wọ́n lo mímọ̀, tí wọ́n fòdodo mímọ̀ hàn, tí wọ́n ò dọwọ́ bo ọ̀rọ̀ Ọlọ́run ọba nínú iyì àtàpọ́nlé tọ́lọ́run ọba yóò fún wọn níjọ́ náà, yóò fún wọn lọ́rọ̀ sọ níjọ́ náà. Nígbà táwọn wọ̀nyí bá ń ṣẹ̀sí, tí wọ́n ń dà wọ́n síwájú, tí wọ́n ń dà wọ́n sẹ́yìn. Ọlọ́run bá láwọn onímọ̀ wà máa sọ níjọ́ náà níwájú Ọlọ́run, wọ́n máa sọ pé dájúdájú tí ń jẹ́ pàápín ẹ̀sìn, tí ń jẹ́ pàápín ẹ̀sìn àti àbùkù àti dójútì ẹni tó bá rí ilé mi gangan lójútì. Torí pé gbogbo ẹ̀sìn tó ń bẹ láyé kìí kú ṣẹ̀sìn, gbogbo àbùkù tó ń bẹ láyé kìí kú ṣàbùkù. Àti rẹ́ni tó lọ ẹ̀wọ̀n lórílẹ̀-èdè yìí tó tún padà di pírẹ́sidẹ́ntì. Èbí òpin ta lè pè lábùkù àbẹ́sìn náà. Ṣùgbọ́n ẹ̀sìn tàlkìyàmà òun gẹ́gẹ́ lẹ́sìn ọlọ́mọdé àṣẹ̀sìn níjọ́ náà. Yawma la yahsillahu an-nabiyya walladhina amanu ma'ahu. Ọjọ́ níjọ́ tó ṣe pọ́lọ̀ àwọn ọba ò ní fi ànábì ṣẹ̀sí níjọ́ náà. Àti gbogbo àwọn tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ẹ̀. Ẹ̀sìn ò ní jẹ́ tí wọn ọlọ́mọdé àṣẹ̀sìn níjọ́ náà. Ọlọ́run ọba láwọn tó jẹ́ olùmọ̀ wọn máa sọ níwájú Ọlọ́run níjọ́ náà. والذين أوتوا العلم إن الذكر اليوم والسور على الكافرين. Wọ́n máa rọ pé pàápín ẹ̀sìn àtàbùkù èyí tó wáyé lè ní gan ní jẹ́sì yóò máa bẹ al-kafirin. إن الذكر اليوم والسور على الكافرين. àfáwà al-Hafiz Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní qala alladhina utul ilma, wọ́n ní Ọlọ́run ọba ní àwọn tó ní mímọ̀ ó máa sọ, wọ́n láwọn wo lọ́lọ́run tọ́ka sí bí àwọn onímọ̀ wa humu saadatu fi dunya wal akhirah. ẹfẹ́ ẹkọ̀ ọ̀gá ni onímọ̀ láyé, tó bá tún di alkiyama ọ̀gá tún ni wọ́n. Àwọn onímọ̀ tọ́lọ́ la ń sọ, àwọn tó bá nímọ̀ nípa tọ́lọ́ wọn bá wí tí wọ́n sì ń lò, àwọn tó nímọ̀ nípa ntánẹ́bí wí tí wọ́n dúró sí, kódà kí wọ́n mọ̀ rí jẹ láyé, kódà káyé mọ́ mọ̀ wọ́n, kódà káyé mọ́ ká wọ́n kú. Àlàáfáà Al-Hafiz Ibn Kathir wọ́n lọ́gàá ni wọ́n, kì í sáyé nìkan ọ̀gá tún ni wọ́n wal akhirah tó bá dọ́gbọ́n al-qiyama. Nítorí wípé wal-mukhbiruna anil haqqi fi dunya wal akhirah, àwọn tí wọ́n jẹ́ irú àwọn èèyàn báyìí, ìtẹ́ yóò fi dá wọn mà ní wípé òdodo ni wọ́n máa ń sọ. Láyé ń bí òdodo ni wọ́n máa ń sọ. Tó bá tún di dọ́gbọ́n al-qiyama, Ọlọ́run ó tún pọ́n wọn lé pẹ̀lú òdodo, wọ́n tún sòdodo. Fayaquluna hina idhin, wọ́n wà máa sọ níjọ́ náà wípé innal khizya al-yawma was-su'a 'ala al-kafirin. Wọ́n ní ẹ̀sìn tòní, àbùkù tòní ti àwọn aláìgbàgbọ́ náà ní ṣe. Wọ́n fi rinlẹ̀ wípé ẹ̀sìn bẹ níjọ́ náà fáwọn tí ó gbà tọ́lọ́. Ayé al-fadi'atu wal-'adab, ẹ̀sìn ìyà muhitul yawm biman kafara billah, yóò rọ̀ kiri ká níjọ́ náà gbogbo àwọn tí wọ́n kọtọ Ọlọ́run wa ashraka bihi, àwọn tí wọ́n tún pa nǹkan ní ìpọ̀ mọ́ Ọlọ́run ma la yadurruhu wa la yanfa,
gbogbo nǹkan tí ó ṣàǹfààní tí ò lè kó nira bá ní tí wọ́n ń pè lọ́lọ́run láyé ọlọ́run ni wọ́n ṣẹ̀sìn lọ́gbọ̀nkìá. Áyà yìí èyí tá láǹfààní àti túlé yìí a rí kókó mẹ́ta kan a rí mú jáde mẹ́. Kókó alákọ̀ọ́kọ́ òun náà ni khuturatul qawli ala Allahi bi ghayri ilmi. Ẹ̀ṣẹ̀ tó tóbi, ewu ńlá ó ń bẹ níbi kéèyàn ó máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run lórí àìmọ̀ká. Torí pé bìtìbìtì ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ. Bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá tún ti ara rẹ̀ sọnù ó nípìn nínú ẹ̀ṣẹ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì, al-khizy wal-fadāḥa, ẹ̀sìn ìdójútì yóò padà ṣẹlẹ̀ fún gbogbo àwọn mùnáfìkí wal-kāfirīn àtàwọn kèfèrí nílé ayé mahmā tālat bihimul amad, bó ti wulẹ̀ ọjọ́ pẹ́ tó wọ́n padà sẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kẹta, ahlul ilm, ahlus siyada, ahlul ilm, ahlus siyada fi dunya wal akhirah. Àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n ń lo ìmọ̀ wọn, ẹni gíga ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run láyé rí. Tó bá tún dijọ́ gbogbo al-qiyāmah ipò tó ga lọ́lọ́run tó fi wọ́n sí. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jáde ní tafsir wa tòní. Ọbẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí tá a gbọ́ Ọlọ́run tó kó ṣe wá láǹfààní. Àwọn ìta àti gbọ́ tẹ́lẹ̀ náà Ọlọ́run tó kó wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa bi rahmatihi ya arhamar rahimin. Gẹ́gẹ́ bí ìṣe wa tí ọba ti parí tafsir báyìí, a máa ń tún rárá wa létí nípa iṣẹ́ masjidu wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó ń lọ yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má jẹ́ kó dúró, kí Ọlọ́run bá kó fún wa ní àṣeyọrí dáadáa lérí ẹ̀, ká sì fi ẹ̀mí gígùn àti àlàáfíà ká fi lò ó, ká sì rí tọ́lọ́run bá ṣe pípẹ́ láàyè náà bi rahmatihi ya arhamar rahimin. Iṣẹ́ sì tún ṣẹ́kù. A ṣàlàyé fún wa gbé àyè àwọn obìnrin àti ilẹ̀ táìsì rẹ̀. Àyè tó kù ẹnìkan ṣoṣo ó lè lọ gbogbo ẹ̀. Sadaqatun jariyah, gbogbo ọdún tí wọ́n bá ń lò wọ́n mọ̀ kọ àkọọ́lẹ̀ fún. Báwọn èèyàn kan ó sì máa gba àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá fi dáadọ́ máa gba àkọọ́lẹ̀ ládá tí tálkì àmọ́ lówó fún. Sókè lọ́wọ́ bá mẹ́ṣẹ́ àgbẹ̀ ẹnu kọ̀ọ̀kan wa láti rí. A ní bùkátà sí sìmẹ́ǹtì. Bàbá rẹ̀ ni tó wá játọ̀ sìmẹ́ǹtì kan àbí 100 bags pẹ̀lú ògbọ́ Ọlọ́run á rí nǹkan fi ṣe. Bàárẹ̀ tó dáyà rí, bàárẹ̀ tó ní èlò ní táìsì tí ó parí gbogbo sẹ́lókù, òun kò kalẹ̀, kò ṣe fún wa, ó ṣe fún ara rẹ̀. Gbogbo ẹ̀kọ́ kan wa náà tá ń gbìyànjú lọ́nà káàbọ̀ náà níbi tíṣẹ́ ìfìdébi tó dé báyìí, Ọlọ́run kó mẹ́lẹ̀ ẹ̀sẹ̀ wálẹ̀ sàn dáadáa, kí Ọlọ́run kó mọ́dún wa ní ládàá. Àkáǹtì details sí mọ́sálásí GT Bank 0519934 GT Bank 0519934 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque. Abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ilé tí a gbé ẹlẹ́dẹ̀ kò ṣe wá láǹfààní. Ó sọ wájú ọ̀la lọ tí a tún máa tẹ̀síwájú insha Allah. Tí a bá ní ìbéèrè kan àbí méjì náà. Wa alaikum salaam wa rahmatullah. Ma hukmu nahar nàmàmà. Wọ́n ní kí ni ìdájọ́ ààwẹ̀ ẹni tó sùn lọ́sàn Ramadan tó wá lálàá pò ń sún mọ́bìnrin lójú oorun, ìgbà tí ó sì jí ó bá ara rẹ̀ ó ti rẹ̀ pé sáàwẹ̀ rẹ̀ bàjẹ́ àbí àwẹ̀ rẹ̀ bàjẹ́. Tí ẹni gbogbo tó bá ti ṣẹlẹ̀ lójú oorun Ọlọ́run ti fi bù wá. Ẹ lọ mú kọ́rídà ní lọ́wọ́.
ọpàànà lójú oorun ò lẹ́ṣẹ̀, ọjẹun lójú oorun ò lẹ́ṣẹ̀ nínú àwẹ̀. Kódà èèyàn sùn látàsùnbà òjí òrẹ́ni jí ọ aago 10 alẹ́ ló tó jí, gbogbo ohun tó kí yẹn ò lẹ́ṣẹ̀. Nígbà ọba ti jí máa kí. Rúfin al-qalam an-na'im hatta yastayqin. Ẹni tó bá ti sùn kò lẹ́ṣẹ̀ títí dìgbà tí ó fi jí. So gbogbo tó ṣẹlẹ̀ lójú ọrùn pátákó pààyàn lójú ọrùn, ohun tí lójú ọrùn, gbogbo oríṣiríṣi ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tó wà jẹ́ pé lójú ọrùn èèyàn lẹ́ṣẹ̀ tó ti wà láì kọ́lọ̀ ọ̀gá kí ó mọ́lẹ̀ ìṣàánú wa níbi àlákàlà tó wáyé tó gbogbo ojúmọ́ ọ̀sán ńlá kó gbogbo tí ọ má jẹ́ pé nínú ẹ̀mí rẹ̀ gan ọtí ọwọ́ àwọn kan rẹ̀ bẹ́ẹ̀ tó rí ńlá náà kọ́lọ̀ ọ̀gá tó wà bẹ́ẹ̀ subhanallahi walhamdulillah náà. Mọ̀mọ́ ayàrúdàrú àkúdàáyà wọ́n ní ìjẹ́ ẹgbẹ́ ni tó bá ti kú só tún lè padà wá sílé ayé. Ìgbàgbọ́ mùsùlùmí ni wípé mọ̀mọ́ ẹ̀ta ọ̀kọ̀ ní ìyàmù ẹ̀ ń bá ti kú ní tó fẹ́ lò láyé ló ti lọ, ó ti parí náà. Ìgbà mí ìgbò èèyàn lè rí ẹni tó ju ẹni ló ti kú, a lọ ṣe wàlímọ̀ kan ní Ìbàdàn lẹ́jọ́ mẹ́ta ẹ̀, Abu Ayman náà wà ńbẹ̀. Ẹnìkan náà àwọn ọmọ ìyá wa lágbègbè rí ó ṣaláìsí láìpẹ́ kọ́lọ̀ kó bá forí jì bá yọrí sí. Abu Ayman wá ń pè pé kí n wo ẹni yìí ó jọ lámọ́rin. Ìgbà tí màá wò náà wallahi kò sí ìyàtọ̀ rárá. Bá a bá ti wá wò tó ju wa bá ti ṣe mẹ́rin yóò tún bú ẹ̀rì. Mo lè ṣe nǹkan ọ̀wà dé báyìí. Ó sì dọ́kanú àwọn bàbá oníwọ̀límọ̀. Ẹni yìí aṣọ tó wọ̀ ẹni yẹn náà ẹni tó ṣaláìsí ọmọ ìyá wa ó nílò aṣọ. Gbòmí mo wá tún wò pé bẹ́ẹ̀ máa rí tó fi yàtọ̀ kò sí. Ẹnu táà ṣe ń jọ́nà tí ń dùn mí ni pé àlọ́ bá káàkiri ẹ̀bẹ̀rẹ̀ pé ara abolẹ̀ yìí o. Tó bá yẹ pé a nígbàgbọ́ pákúdà àgbé lágbájá àmọ̀pàdé Ìbàdàn òun kọ́ èèyàn máa jọra. Èèyàn máa ṣe kí ni o? Èèyàn máa jọra. Bàbá ń bàbá ọwá fún òlímọ̀ ọmọ rẹ̀ ní. Tó ti yé ọkàn jíjọ ilé ìkọjú ojú ẹ̀. Kọ́dà ẹni ẹ tó bá wá sí tẹ̀fsìrì yìí, tẹ̀fsìrì yìí ọ̀fẹ́ tú torí pé ní bá dárúkọ ẹni ẹ gbogbo aláàmà. Àwọn èèyàn lọ́wọ́ lágbàdá náà wá tẹ̀fsìrì ní tí wọ́n sọ jíjọ yìí pọ̀ jù. So ẹni tó bá ti lọ Ọlọ́run dá wa nígbà míì ká jọra wa ká máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ́ ṣàmà kí èsì wa. A ọjọ́ ti lọ. Wọ́n ní kí ni ṣẹ̀rí àsọ lórí gígẹrun. Irun wa nínú ṣẹ̀rí Islam, a lè gẹ irun wa ká gẹ̀ mọ́lẹ̀. Àwọn ọkùnrin ni mo ń sọ̀rọ̀. A lè fá irun wa láwọ̀ ọkùnrin. A sì lè dáhùn sí ká máa tọ́jú ẹ̀. Èèyàn lè dáhùn sí kó tọ́jú ẹ̀. Ṣùgbọ́n níbi dídáhùn sí ká tọ́jú ẹ̀ nínú ṣẹ̀ríà Islam, nínú fíkíù, wọ́n máa ń pè nǹkan kan ní al-ibaha. Àwọn nǹkan kan bẹ tó ṣe pé ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà kìí sọ̀ranyàn o. Tí ṣẹ̀ríà bá ní nǹkan lẹ́tọ̀ọ́, nǹkan yìí sọ̀ranyàn. Pítà bá rẹ̀ ní tó ṣe kò sí láì fi mẹ́. Àmọ́ tí n tó lẹ́tọ̀ọ́
tó bá lọ forí sọ àṣà wa tí n tó lẹ́tọ̀ọ́ tí ó bá lọ nítumọ̀ in tí ò dá nínú àṣà wa ṣẹ̀rí àwọn sọ wípé ká má ṣe. Lápòjúwe alẹ́gbàrún sí ó lẹ́tọ̀ọ́ ká má tọ́jú ẹ̀, ó wá dá irun sí, ó wá ga gègèrè. Nínú àṣà àti Yorùbá ní ìbẹ̀rẹ̀ wèrè níbi irun kúnkún láti mọ̀ kíyèsí ọmọ gẹrun mọ́. Láwùjọ wá ń bí ọkọ̀ ààrẹ lámọ̀ kéwú irun wá ga, ó wá fìfìlà lé bí èpo ẹ̀ bàbá ìfìlà gbò àwọn ilé ọ̀dọ̀ àfà àwọn àfẹ́ ìhùn ọwá ń sọ pé kí lọ sí tèbúrú tọ́ nínú ṣẹ̀ríà àsọ pé kò tọ́, ṣùgbọ́n al-'adatu muhakkama dáwà fàṣọ tí nǹkan bá ti jọ́ràn èèyàn tó bá jẹ́ mù bá wù tí nǹkan yẹn bá tako àṣà wa ṣẹ̀ríà ọdún náà sí sùúrù. Ìròríro ìzáà ó lẹ́tọ̀ọ́ kéyìn oró ìzáà ó lẹ́tọ̀ọ́. Nínú àwùjọ tí wá ń bí àwọn yóò gbé tọ́ kọ́lọ̀ ń bá fún lálàáfíà wọ́n rò kó sòpá yóò ìgbé àtọ̀ sẹ́ni tó fẹ́ ma yí náà ní ẹ̀rí pé ìwé lọ́pàá ọ̀ndọ̀ ilé àná òórò lọ olùdáwà alálẹ́ ọ̀wá ń sọ pé nínú súnnà kò sí tó kúrò sọ́rọ̀ àṣà wa ń bí kó owó lọ kìí sọ̀rọ̀ ẹ̀yàn kìí ṣe pé o yàtọ̀ sí ẹlòmíì tó bá ti rí là fi òun lẹ̀ ọwọ́ àkàlẹ́ mọ́ ẹ ṣe ní láàrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kọ́ wá sọ́ di pé àfọ́ọ̀mọ̀wọ́ ṣòkòtò náà bọ́bá wọn gbádá èrò ní èrò sí yóò lọ mú ìtumọ̀ ní ìwá. So bẹ́ẹ̀ náà ni ọ̀run kúnkún tó bá ti rí pé ọ̀run kún jù lórí èèyàn nínú àṣà tí wá ń bí yóò ní ìtumọ̀ ní. So ó dá o lè gé irun rẹ o lè fa irun rẹ ṣùgbọ́n ìkéṣẹ̀rí alòdì sí ni kó wá fá apá kan kó dápá kan sí alkọ́záwù náà ń pè yẹn Islam lòdì sí o fi bí ilẹ̀ o fá ẹgbẹ́ kan tó sì sàpárí àparí yàtọ̀ ọlọ́run ló bá apábẹ̀wò kìíṣò ló fa lórí pé bàbá apárí ọmọdé òfin dájì kí ló tẹ́ fá ibi tẹ́ẹ̀kẹ́bì ó wà ní àwọn ń bọ̀ wá mọ́ ìjọfà olóòjú wọn náà dàgbà èyí ní orí àtọ̀ ṣùgbọ́n olórí rẹ̀ lọ lé bábà oníkan fá ibì kan fi wájú lẹ̀ báyìí àbọ̀ ọ̀pá wájú òfẹ̀ yìí lẹ̀ àbọ̀ ọ̀pá gbogbo ẹ̀gbẹ́ ó fi àárín orí rẹ̀ kọ́sáwò ló ń pè yẹn. Ìwọ mùsùlùmí tó bá jẹ́ bábà má bá yẹn ṣe o kọ́dà kan sọ pé wọ́n fún ọ lówó tó pọ̀ má bá yẹn ṣe alkọ́sáwò ló ń pè. Bákan náà àṣà dídirun tó gbòde kan tọkùnrin ń dirun lénìí àmì orí ikú ni o. Man tashabbaha bi qawmin fahuwa minhum ó Ṣàngó ní ìdírun àfáàwá síláwà ní abárun bíbì nígbẹ̀pẹ̀ àbò ló ṣe jẹ́ ipẹ̀ ànábì náà di oúnjẹ ọkọ̀ ó tún sọ ìjọba òkè àmọ̀pá lẹ́bì dìrun so àìrí dìrun o káàsì tún sọ ọrùn wá dìrun dáadáa èyí tí wọ́n tún ń ṣe nísìn wọ́n fà gbogbo abẹ́ wọ́n wàá ṣe irun yẹn bí irun dáadáa lórí ó jìyà wájú ọlọ́run ẹ fi mọ lórí ikẹ́ ẹ fáwọn àbí ẹgẹrun khalas èyí náà ti tó fún mùsùlùmí kọ́lọ́wọ́n bá kí ó máa ṣàìbó ti wọ́n ádàdúró báyìí nítorí àṣì ìbéèrè tó kọ́ àmọ̀ dáhùn tó bá dọ̀lá insha Allah ta'ala subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.